Hello, my beautiful people. Hello, are you ready? The Return of Arinzo lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí Iyabo Òjó tó ti ṣe sinimá yẹn ó tún ti fẹ́ gbé jáde báyìí o. The Return of Arinzo. Arinzo la wò ní nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years ago. Ní báyìí Iyabo Òjó the Queen Mother fúnra ẹ̀ ó ti fẹ́ gbé The Return of Arinzo jáde. Bí ó bá fi di April 3rd á bẹ̀rẹ̀ sinimá show ní gbogbo sinimá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni jàre. Ẹ̀yin tèmi ṣé ẹ ti rẹ́dì? Ó yá ẹ jẹ́ ká sọ díẹ̀ nípa Arinzo fún wa kó tó di pé a tún máa ṣẹnu dédé síbí lónìí. Ẹ ǹlẹ́ o, ẹ sì kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá fún wa. Yálà yìí tá a ti wò review tàbí ìta àti ìwò preview tàbí ìta àti ìwò lọ́jọ́ tó ti pẹ́. Ibi báyìí la ti ń sọ nípa ẹ̀ fún wa. Kí wá ní ìta mú wá lọ́sàn-án yìí pé ká fi sọ̀rọ̀ àjìjà. Ẹ̀yin tèmi The Return of Arinzo látọwọ́ Queen Mother fúnra rẹ̀ Iyabo Òjó. Ṣé ẹ gbàgbé orúkọ yìí Marcus Williams ẹ rántí àbí nínú Return of Arinzo àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ń bẹ̀. Ṣé rí Return of Arinzo kì í ṣe iṣẹ́ lásán gbogbo èèyàn olólùfẹ́ Yorùbá movies. Eléyìí yàtọ̀ sí àwọn regular film tá a máa ń wò yẹn o torí iṣẹ́ tó juṣẹ́ lọ ni. Ẹ̀yin náà rántí ní nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tí Arinzo jáde gbogbo ilé pátápátá ni wọ́n ti wò ó tẹ̀bí tará tọ̀rẹ́ gbogbo wọn ni wọ́n wò ó. Iyabo Òjó tún ti fẹ́ jẹ́ kí Return of Arinzo kó tún di àgbéléwò fún tẹrú tọmọ o. Ẹ̀yin ẹ ṣe kí ni ẹ farabalẹ̀ tó bá ti jáde àjẹkẹ́ gbọ́ ṣùgbọ́n eléyìí ò ní jáde sórí YouTube o ẹ má fọkàn sí o orí Netflix ló ń lọ àti àwọn streaming platform míì ṣùgbọ́n kì í ṣe lórí YouTube lẹ ti máa wo The Return of Arinzo. Tẹ́ ẹ bá rí wò ń bò míì ẹ̀dá sinimá ni tí ò dẹ̀ yẹ kí orí bẹ́ẹ̀. Èyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí òun là ń pè ní preview. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Queen Mother ẹ lọ bá wọn ra tíkẹ́ẹ̀tì o 100,000 ní tíkẹ́ẹ̀tì wọn láti fi wo The Return of Arinzo premiere ìyẹn máa wáyé ní 29th of March ó máa wáyé. Queen Mother náà máa sọ̀rọ̀ ẹ lè gbọ́ bí gbogbo ẹ̀ ṣe máa jẹ́ dáadáa. Ẹ ṣé gan nítorí pé ẹ̀ ń tẹ̀lé ìkànnì yìí lẹ́yìn ìtàgé. Tí ẹni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kọ́kọ́ ń ṣe alábàápàdé ìkànnì yìí ẹ má gbàgbé láti subscribe sí bíbáyìí kẹ́ ẹ lè máa mọ bó ṣe ń lọ lágboolé Yorùbá movies pátápátá. Títí ìgbà míì tá a tún lè pàdé èmi àti yín àníjọ ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.